ẹ̀yin ka ilé erin wò àjànàkú sùn bí òkè erin ṣubú kò lè dìde. Àwùjalẹ̀ tí gbogbo akílẹ̀ Ìjẹ̀bú mà ti wájà. Àwọn mélòó ló ti jẹ Àwùjalẹ̀ gbogbo akílẹ̀ Ìjẹ̀bú rí? Àti wípé ìlànà wo ni wọ́n fi ń yanba sípò ní Ìjẹ̀bú Òde? Àwọn ilé mélòó ló ń jọba ní ilẹ̀ Ìjẹ̀bú? Àwọn wo ni Ìlámọ̀rẹ̀? Àwọn wo ni ọmọ ọba? Àwọn wo ni òde ọba? Àwọn wo ni Òṣùgbó? Ilé wo ló kàn láti fọmọ oyè sílẹ̀ láti jẹ Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú Òde? Àwọn wo ló lẹ́tọ̀ọ́ láti yanba sípò ní ilẹ̀ Ìjẹ̀bú Òde? Bí ìyípadà ṣe ń dé bá ojú ọjọ́, bí ìyípadà ń dé bá ìgbà, bẹ́ẹ̀ ni ìyípadà ń dé bá ètò àti àṣà àti ìṣe ti ilẹ̀ Ìjẹ̀bú. Ìyípadà wo ló dé? Àwọn wo ló lẹ́tọ̀ọ́ láti gbé òkú ọba? Ṣé Kìrìsìtẹ́nì ni? Ṣé Mùsùlùmí ni? Àbí àwọn ẹlẹ́sìn kan àbáláyé? Àwọn wo ló lẹ́tọ̀ọ́? Ìyípadà wo ló wọnú ìṣẹ̀ṣe? Ẹ má gbàgbé wípé ilé mẹ́rin ni wọ́n kèsẹ́ tiẹ̀ sí o. Àmọ́ àwọn ilé tó wà lábẹ́ ilé mẹ́rin yìí wọ́n pọ̀. Nínú fọ́nrán ilé ó ti mọ gbogbo ilé bó ṣe wà ní ìsọ̀rí ní ẹbí ò jẹ̀bi. Àmọ́ ilé mẹ́rin ló lẹ́tọ̀ọ́ sí láti jẹ Àwùjalẹ̀ ti gbogbo Ìjẹ̀bú. Ilé àkọ́kọ́, ilé kejì, ilé kẹrin. Ilé wo gan-an ni ó ń jẹ ọba lọ́wọ́lọ́wọ́ èyí tó ṣẹ̀ṣẹ̀ gbẹ́sẹ̀ yìí? Ilé Aníkiláyà òun ni ó jẹ ọba tí ó ṣẹ̀ṣẹ̀ wàjà yìí. Òun ni ti Àwùjalẹ̀ ti bàbá wa Adétọ̀nà èyí tó ṣẹ̀ṣẹ̀ gbẹ́sẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ilé Aníkiláyà ni. Àmọ́ ilé wo ló kàn? Ta ni ọba kàn ní ilẹ̀ Ìjẹ̀bú? Kí ni awuyewuye tó gba orí ayélujára kan hàn? Kí ni ọ̀rọ̀ tí gbogbo àwọn ènìyàn ń sọ? Ta ni ọba kàn? Ẹ ó rí wò nínú ẹ̀kúnrẹ́rẹ́ fọ́nrán yìí. Ilé wo ló kàn láti fọmọ oyè sílẹ̀? Ṣé ìwọ tiẹ̀ mọ̀ wípé obìnrin ti jí Àwùjalẹ̀ rí? Ẹ má gbàgbé tí ẹ bá fẹ́ máa mọ̀ sí ti ìwádìí nípa àṣà àti ìṣe gbogbo ọmọ káàárọ̀ oòjíire, ẹ follow mi, ẹ like, ẹ comment, kí ẹ sì subscribe sí YouTube channel mi láti wo ẹ̀kúnrẹ́rẹ́ fọ́nrán yìí.